ẹ̀yọ́dùsìn ọlọ́run ọdọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá ẹjá páyọ̀ ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá mọ̀ pé ó pé ó yá ọjọ́ kan ń bọ̀ dáàlọ́ ọba ọlọ́run bó bá ti dé ó dẹnu kò mọ̀ pé nǹkan báyìí ni mo ń ṣe lọ́wọ́ àbẹ̀ ọlọ́run ìjọ tí kú bá fẹ́ dé ó bá sẹ́rẹ̀ lọ́wọ́ wa ọlọ́run jẹ́ àpàdé ọlọ́run pẹ̀lú ojú rere ó sì fẹ́rẹ̀ ẹ̀ṣẹ̀ wa jìn wá káwà mọ̀ yí pé ìgbà ilẹ̀ bá ti má tílẹ̀ ń sú ọjọ́ táàkù súnmọ́ náà ká máa di ẹrù lójoojúmọ́ ká máa gbàgbéra pé ọmọdé kìmínà wọ́n tí kú bá ń kojú gbẹ̀ ní ìwé ní pa fún ní àwọn kan bẹ àjọsẹ̀wé ní wọ́n sì láyé mẹ́lẹ̀ àsìkò wọn ló tó ájò àwọn kan lọ kódà rí náà tó pé ọmọ wa ní àwálá bí wọn àwálá rí wọ́n ti fi kú sàgbà wa bẹ́ẹ̀ làwọn náà lọ ọlọ́run ló ń tò kò fowó tó kò fọ́jú orí tó kò fi ọlá alẹ́ ayé tó kò fagbára tó kò fi mọ̀ tó kódà kò fi àìsàn àti ìlera tó àmì tí ń ṣàìsàn ní ìsìn ó ti lé lọ́dún márùn-ún wọ́n sì bẹ̀ láyé táwọn kò ní ṣàìsàn yán sì kú kálukú ló lọ́jọ́ ọ̀tí ìrọ̀lọ́run níjọ́gbíjọ́ tó bá dá fún wa àkúmà sọpẹ́ ní àbó kúrú sáàjì ká bá yọnú ẹ̀ pàdé lẹ́ni ó tó bá ilẹ̀ kejì wa lẹ́ni lórí àwọn nǹkan tó ń lọ ní agaga láti bí ọdún bí mẹ́ẹ̀dógún sẹ́yìn láti rán wàhálà ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ security lórílẹ̀-èdè wa tí àrójútó ẹ̀ especially Boko Haram a máa ti jẹ́ Boko Haram Nàìjíríà yìí before ìjọba Yar'Adua ayé Yar'Adua ní Boko Haram dé náà ní ọmọ kan ní Mamadu Yusuf ní Maiduguri bí ó ti bẹ̀rẹ̀ nù pàápàá Boko Haram lórílẹ̀-èdè wa bí ó ti bẹ̀rẹ̀ nù títí tọ́lọ́n fi mú Yar'Adua sọ́dọ̀ àrójú tó Boko Haram our President Jonathan ó náà bọ́ ọbẹ̀ ó lo àsìkò Jonathan àsìkò Yar'Adua tán kò rí yìí ọ̀rọ̀ Boko Haram a tó dìbò fún olútólú àsìkò tí ẹ̀ náà kò rí jù ẹ̀ orí bẹ́ẹ̀ la wà wọ́n ká tún dé wọ́n ká ní bandit àmọ́ tí jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó náà tún dé ó tún wọ́sọ mí ó tún yá ká ní kidnappers ó tún pọ́sọ mí tẹ́bá wá ń sọ̀rọ̀ àwọn oṣì tí ń bẹ́ntà lẹ́ni tó jẹ́ ìpèníjà fún orílẹ̀-èdè wa yìí ó fẹ́ tó nà bí 6 àrójútó ẹ̀ bàbá Buhari dé tó pé military man ní ó náà lò ọdún 8 kò rójútó ẹ̀ bàbá Tinubu náà dé àwọn ìbò sèrí kí wọ́n dé tí pa ìjọba ọ̀ka Boko Haram ọlọ́wọ́ ọ̀nà ni Boko Haram àti báńdì gbogbo tẹ́ bá sẹ́rẹ̀ máa pé ó ti lọ́wọ́ nú yóò bá níbẹ̀ bá ti rí ìfín iná bẹ́m̀bì kan àwọn alágbára ilé ayé wọ́n lọ́wọ́ sí ọwọ́ Amẹ́ríkà ọmọ ń bẹ́ẹ̀ ọwọ́ France ọmọ ń bẹ́ẹ̀
ọwọ́ Israeli ọmọ ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ń jẹ oúnjẹ fún wọn, wọ́n ń kọ́ nǹkan ogun fún wọn ní àwọn nǹkan ìgbàlódé. Ojú tì ní fún ìjọba orílẹ̀-èdè yìí pípa àwọn ọ̀ká ọ̀rọ̀ security, pípa àwọn ọ̀ká rárá. Kò sí gbọ́. Àwọn kankan ń bẹ nínú ìlú àwa mùsùlùmí gẹ́gẹ́ bí ẹ̀sìn àwa mùsùlùmí tí kò bá ti sínú ìlú ara ló lè ní ìsinmi. Àkọ́kọ́ ń bẹ kò sí tó security kò number 1 ó jẹ́ economy lọ, ó ju economy lọ, ọ̀rọ̀ ju economy lọ. Ṣẹ́bẹ́ náà ẹni ọkà ìbábalẹ̀ ní ọjẹ́ ní òmù ààbò nígbàbò bá wà lálẹ́ wájẹ́ àmù lálẹ́ jáde torí díẹ̀ ó wá ń lé sí kí ló sì fà á? Àwọn ìjọba ò fọwọ́ tó yẹ tó mú lórí ọ̀rọ̀ pé àwọn èèyàn kan ń dà lúrú, àwọn èèyàn kan ń bà lú jẹ́. Ìsìlámù ní ànúlé lórí ara láyé Ànábì sàlá. Àwọn kan wá sí ìlú Mẹdínà, ìgbà tí wọ́n lọ ní wọ́n lọ pa adáranjẹ kan, wọ́n pa lọ́nà ìtọ́. Ọlọ́run tó rẹ̀ sọ ya kalẹ̀, iná ń pè ní ayatul hiraba, ayà wọn tí a ń dà lúrú bá ṣe sí wọn àti kéèkéé ní mọ́sálásí wa iná àti ké lẹ́ẹ̀máyé gbà àti sí ní tafsiri lóṣìíríṣìíríṣìí, asọ́nù rédíò, asọ́nù tẹlifíṣàn. Kò síbi tí àwọn èyí tí fẹ́ yọwọ́ kọ́wọ́ ìjọba ní òní gbà. Àwọn kan ṣe mẹ́tò ṣẹlẹ̀ ń rí iná rí tàbí kíjọba rí kẹ́kọ̀ọ́ látara rẹ̀. Sẹ́bàtì kò kan ní fẹ̀yìntì góró. Àwa yóò kéré jọ́nà lọ́hùn nígbàtí àwọn amrọ̀bà, àwọn ògbólógbò adigunjalè gbogbo ẹ̀nà lẹ́mọ̀ wọ́n ìdẹ́ ìdàgbà lásìkò àwọn ìjọba ológun tí wọ́n mú wọn tí wọ́n fẹ̀yìn wọn sí gíní tí wọ́n yìnbọn fún ọ́pìlẹ̀ kó ìlú lísìmì. Ẹgbọ́n tó lọ sọ ní Suratu Maida bádẹ̀ ẹ̀nà ìlọ́ka 1:5 verse 33 and 34. Ọlọ́run innama jazal ladhina yuharibuna Allah wa rasulahu. Ọlọ́run ní ẹ̀san tí ń bẹ fún àwọn tí wọ́n gbógun tọ Ọlọ́run àtúnṣe rẹ̀. Ó kọ́ tọ́lọ́ bá pè wọ́n gbógun tọ Ọlọ́run àtúnṣe rẹ̀. Tó pọ́ Ọlọ́run bá fẹ́ àlàáfíà lórí ilẹ̀ ayé, Ànábì náà fẹ́ àlàáfíà lórí ilẹ̀ ayé, àti wá gbógun ti pé kò ní sálàáfíà. Ọlọ́run ní á gbógun ti, Ànábì náà gbógun ti. Was'auna fil ardi fasada, tí wọ́n ń fún ìbàjẹ́ káàkiri orílẹ̀ ayé, ìbàjẹ́ gbogbo tí ò ní jẹ́ kí ló nísìnmi lẹ́pẹ̀ ní ìbàjẹ́, wọ́n spread ẹ̀ tí ò ní fún ọkàn balẹ̀. Ọlọ́run ní kí wọ́n bá wọn lò pẹ̀lú nǹkan mẹ́rin. Àkọ́kọ́ ó ní kí ìjọba kó di àmùrè bó lọ́wọ́ ọ̀rọ̀ sì bárú wọn. Àkọ́kọ́ nù kí ìjọba di àmùrè, kí a sọ́kàn kí irú olúwa nísìn bá ní sọ́jà ẹ̀dà wọ́n tà ẹfún àníjọ ikú wọ́n ní aláwọn kan dé wọn ò fẹ́ kìrù lísìnmi wọ́n àpọ̀ tó wà wọ́n tó 5%. Bọ́ọ̀nù 5% ó ṣe máa 100% láàmù.
ìdájọ́ àkọ́kọ́ anukọ̀ tálù tó yí bá bá wọn ẹ̀pà wọn ní kọkúpa Ọlọ́run tó pé àlùkítàlù ẹ̀kàpá wọn ẹ̀pà wọn ní pakúpa kọ́tàlà yóò kọ́ tẹ́lù tẹ́kìtìlà ẹ̀pà wọn ní pakúpa ẹ̀sìn wọn yankanyankan àwùsọ̀ lẹ́bù tàbí kẹ́ẹ̀kàn wọn mọ́ di ní gbangba ní public ẹ̀nẹ́lì wọn kí a kú sórí ibi tẹ́kàn wọn mọ́ ayà alùkwá ìlà ká fún wa ayà security táà fi fọ̀lú mọ́ ọ̀tùkọ́ta ìdí ìwọ̀ arjulu min khilafi tàbí kí ẹgbẹ́ apá kan ẹsẹ̀ kan nípasípayọ ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ẹgbẹ́ òsì òsì àwọn yóò fọ́ òmìnà art tàbí kẹ́ lé wọn kú ní ìlú tàbí kẹ́ lé wọn kú ní ìlú ọ̀nà méjì ni lọ́dọ̀ àwọn afá o ní pé ẹ̀fíà sàjá alẹ̀ ẹ má jẹ́ wọn orí sánmàmà gbogbo tó kùnlé ayé wọn nú lẹ́wọ́ ti lo wọn ní fojú rí òrùn mọ́ tàbí kẹ́ lé wọn kó nù tí ń gbé bùwẹ̀ pẹ̀lú ìdání ọ̀yá gba ìbọ́rọ̀ bí ní gbá lọ gba Cameroon lọ ó tó gbọ́dọ̀ wọ̀lú ìmá ọlọ́ni dhalika lahum khisun fi dunya ọlọ́lẹ́lẹ́ tààkàí wọn tààkàí a fi sí àbùkù fún aláyé ìyátayé nìyẹn walahum fil akhirati adhabun adhim tó bá di àlìkíyàmà wọ́n tó káyà wọ́n jìyà ọrùn illa alladhina tabu àfẹ́tàbátúbá min qabli an taqdiru alayhim síwájú kọwọ́ yí tó bá wọn àbátúbá lókù àwòsíbẹ̀ mọ́ ìdá àfi ń ṣe àwọn ìlọ́sẹ̀rẹ̀ àsìbẹ̀ ẹ̀rì fa'lamu anna Allaha ghafurur rahim tí a bá túbá wọn lọ́pọ̀ foríjì wọn bá ti gbà tó bá ti kẹ́lẹ̀ kú òfin rẹ̀ dáa lè lò òfin rẹ̀ dáa lè lò ẹwà obi abáde ẹwò tó ṣẹlẹ̀ ní sí lọ́yọ̀ state sùkú mẹ́ta ní ti lọ kọ́ àwọn ọmọ wọ́n káwọn olùkọ́ wọ́n pa tí wọ́n pa tó ṣe gbọ́ ìlú tó níjọba àwọn ọmọ kéékèèké tó kó lé tó gbóó jẹ́ lọ bàbá àti ìyá rẹ̀ Ibrahim dáadáa ló dé o sọ́ọ̀lì Hafsa ẹ má pẹ́ o wọ́n aránṣẹ́ sílé pé wọ́n ti kó wọn lọ ta ló kó wọn àmọ́ wọn tẹ́ẹ̀dì sí wọn mẹ́ tó kó wọn àbádídá ni ṣé kidnappers ni ṣé bandit ni ṣé Boko Haram ni kò sẹ́ńtọ́ mẹ́ tó kó wọn kò sẹ́ńtọ́ tó di claim god ọ̀là kó wọn láàfírí bí i security ìlú mẹ́ẹ̀dẹ́ especially àwọn tàbí wọ́n wà ní káàrò ojúre tẹ́lẹ̀ a máa gbọ́ bọ̀rọ̀nú ní ó kíníkan ní ń bọ̀ yóò dé Kwara State òtìjọ́yọ̀ ní sí sẹ́pẹ̀ ìtàrínù tó lè díẹ̀ ọ̀rọ̀ security wá rí ọ̀rọ̀ gbogbo wa ní kìí sọ̀rọ̀ ẹnìkan ìjọba ló gbèrú jù ní ládùúgbò náà gbọ́ ní security báwọn yàn bá rìn kúrin gan agbọ́ ma níbo ni wọ́n ti wá ara abo ní ẹ̀tàmẹ̀ ládùúgbò yìí torí díẹ̀ abẹ́ Ọlọ́run bá wọn tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí lọ́lọ́run bá ní rọ wọn lójú o gbogbo ọmọ náà Ọlọ́run jẹ́ àrí wọn láàyè o àwọn tí wọ́n ti kúnnú wọn jẹ́ mùsùlùmí bá ní foríjì wọn Ọlọ́run kó wá ṣàánú wa ó dáàbò ẹ̀bọ̀ wa torí díẹ̀ àwa àfẹ́ẹ̀sì ó yẹ ká pariwo ọ̀rọ̀ security gan lórí mímbẹ̀rẹ̀ ọdún ló tún bọ̀ yìí láìpọ̀ ẹfẹ́ kó tó bá yín ọ̀rọ̀ security ṣe pàtàkì ẹ gbà ìjọba nímọ̀ràn ẹ gbà ìjọba mọ̀ràn ìjọba àbílẹ̀ tọ́bẹ̀ lórí sẹ́mà local government kí ló ń ṣe local government pẹ̀lú security ìjọba state kí ló ń ṣe kótó confederal torí gbogbo ẹ gbọ́dọ̀ link ara wọn ni
ìbò mílò tó ń bọ̀ yìí 2027 ilẹ̀ tó múra rẹ̀ wọ́n sì primary lọ ní ìsìnkú wánà láàrin wẹ̀dúgbẹ̀ mí dìgbìdìgbìdìgbì ṣé irú ìjọba jẹ́ tó fẹ́ ṣe náà rẹ̀ ìjọba kọ̀ sáàbò ọlọ́mọjáwọ́ one sans ọlọ́run dáàbò ẹgbò wá ọlọ́run jẹ́ káà ìjọba wọn mọ̀ lójú ikọ̀ ọlọ́run jẹ́ láti kọ́ lè ṣe abẹ́ ọlọ́run pọ̀pọ̀ àdíkọ́lá ọbẹ̀ lórí ìjọba federal bániwà pẹ̀lú ànẹ́dó tí wọ́n àmà pẹ́kọ̀ tán lọ́run lórí ọ̀rọ̀ náà ti sọ̀rọ̀ náà ti comment ìjọba federal náà ti comment àwọn ìjọba sẹ́yìn náà ti comment ò tó action ti carry practical action iná ìlàfẹ́ rí kò sí ipá ìjọba ká àbíjọba bá fẹ́sẹ̀ lókò ọlọ́ọ̀bùkọ́ ayíká ọ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar